Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Igboho gabagaba ẹpin. Wọ́n lò kíláyà gan. Wọ́n lò kíláyà ìbẹ̀rù. Ǹjẹ́ wọ́n ti sọ pé tí wọ́n Sunday Igboho bá lọ wo fọ́tò ọ̀nà mo ní èmi lè nà bọ̀bọ̀ yìí ti ń bá rí. Ṣé bó náà ni? Mo fẹ́ kí n sọ kankan fún yín dájúdájú pé ṣèbémi ló làbúrò mi Igboho ló ní mí. Ṣé rí ọ̀rọ̀ fídíò tẹ crop yẹn I don't know how far it is. Ó yá ká gbé sentiment sílẹ̀. I work on evidence. It might be true. Bí ọmọ tẹ sọ yẹn àbúrò mi ni Igboho. A lè ṣe àmọ́ sọ̀rọ̀. Sọ̀rọ̀ pé èèyàn fẹ́ káyàn akànnì àǹtí mi etí ẹ̀wà jábùlà ńlẹ̀ àbúrò mi ni Igboho. So possible kan lọ bá pé kí Igboho dẹ̀ ṣé gbogbo Igboho ń pààyàn. This is ridiculous. Igboho ń pààyàn. Igboho ń pààyàn. Kí ló dé tí Igboho rí fídíò yẹn lánàá wọ́n send sí Igboho. Igboho pè mí nígbà mo jí lọ́sàn wípé àǹtí mi ó ní kí n sọ pé orí Àbíkẹ́ ò dáa pé ṣó mọ fóònù nọ́mbà òun wọ́n ló parọ́ ni o wòlíì ẹ̀ ní ìṣẹ́ ti gbọ́n wọ́n ló parọ́ ni ó ní kí n sọ pé orí rẹ̀ ò dáa pé òun Ìgbòho lòún sọ bẹ́ẹ̀ pé ṣó wà tí ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ọ̀kan tó tẹ̀ ló ń wá nọ́mbà òun gan so ó ní kí n wá sọ fábìkẹ́ wípé kí lórí lẹ́ẹ̀kẹ́ òun ṣé ìlà Ìjẹ̀bú lórí lẹ́ẹ̀kẹ́ òun ó ṣe bóun ló lẹ́mi sí olú ọmọ ó ní Esabod Ìgbòho ẹ má jẹ́ pé sórí láì ṣàtì fún yìí o ṣé mo kò láyà yóò sọ tiẹ̀ kò ń wọ̀n rán yàn mo ṣàwọ̀ pé ṣọ́dọ̀ òótọ́ ló sọ bẹ́ẹ̀ torí pé òun pààyàn bóòlù yóò ṣe dọ́dọ̀ Ìgbòho gan tẹ́ni pé ṣé Ìgbòho jẹ́ bí even kan ṣó lè sọ fún MC olú ọmọ gan pé lọ pààyàn fún òun jẹ́ bí olóṣèlú ni but according to Ìgbòho ó ní ká béèrè lọ́wọ́ òun ó jẹ́ sọ pé kí n sọ 2 digits tó parí nọ́mbà òun pé kó sọ fúlẹ̀ pé ṣó mọ nọ́mbà òun ó ní kí n dẹ̀bi ẹlẹ́rìí pé Àbíkẹ́ pé kí lórí lẹ́kẹ̀ẹ́ òun ìlà Ọ̀yọ́ ìlà Ìgbòho Ìgànnà Ìbàdàn lòun ń gbé ó lóò bá òun sọ̀rọ̀ rí o ó ní òun ò bá sọ̀rọ̀ ó ní irọ́ ló pa ó ní kí n sọ fún pé orí rẹ̀ ò dáa bí ọ̀rọ̀ náà ṣe rí nìyẹn iṣẹ́ tá a bá rán kọ̀ ikọ̀ ti gẹ̀ àbúrò mi ni ikú sì nípa yóò ṣílé gan mo celebrate ẹ̀ ṣé gbogbo ẹ ti máa ń bá sọ̀rọ̀ lẹ́yìn bí bá ṣe pé fídíò yẹn ẹ̀ ń gbé kiri ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́yìn tẹ́ ṣe fídíò yẹn ẹ kọ́ sórí ẹ̀ Ìgbòho ń pààyàn wọn ò lè lọ bá Ìgbòho pé kó lọ pààyàn láyéláyé Ìgbòho ń pààyàn Ìgbòho ń pààyàn MC olú ọmọ gan bó bá ti ń pààyàn gan wọn ò ní lọ dàrí bí ò gbọ́ yí pé kínní ṣàgbékẹ́lẹ̀ lọ bá MC pé MC o mo fẹ́ o bá ń pa Esabod ẹni wo ló fẹ́ fi sọ pípa la máa pè pààyàn kẹ̀ ẹ jẹ́ ká wà cautious pọ̀ lórí ọ̀rọ̀ tá a máa sọ ẹ má mẹ̀dú orúkọ ẹni lẹ́ni o torí fídíò yẹn wọ́n jù káàkiri orí WhatsApp ẹ má mẹ̀dú ẹni tó bá mọ̀ Ìgbòho wá mọ̀ pé kò ń pààyàn báwo. Bí gbogbo àlàyé wa ṣe rí ní àdúrà yìí ó gbà ẹ jẹ́ ká mọ nǹkan tí a máa fi ṣeré ká dẹ̀ mọ orúkọ tán Ìgbòho kẹ̀ pààyàn ọ̀rọ̀ yẹn dẹ́tì o dẹ́nẹ̀ gbogbo oníwàṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ ń rú sí náà ẹ̀ ṣe but mo fẹ́ kẹ́ ẹ mọ point kan wípé Ọlọ́run ìjọ mímọ́ ló ń fìyà jẹ Genesis lẹ́gbàá Genesis lára ó ti ń jìyà láti kó torí pé kínní ó ti ń jìyà already gbogbo àwọn tó dẹ̀ dè mọ́lẹ̀ Ọlọ́run á jẹ́ kójú wọn kó ká kàlíyà àtọmọdé so mommy do you know Ìgbòho disappear ó ti kò pèsè school pé Ìgbòho ọwọ́ bàbá dami Ọdúnládé film don cause katakata so bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn àsìkò tó yẹ kẹ́ ẹ treat ara yín nìyẹn ẹ treat ara yín ọ̀lídé wa ìwọ tó ń wojú Ọlọ́run fọmọ
ó lè pè mí ó lè jẹ́ pé yá pé kì í ṣe fertility ló máa rà but 2 minutes tẹ́ bá ti pè mí èmi yìí ń rojọ́ ṣé yìí iṣẹ́ rí gbogbo tó ń ṣẹlẹ̀ nípa ti wà láì tí Bukky Jesse bá fẹ́ mi lẹ́fídẹ́ǹsì tó bá fún mi ní evidence kọ́ńtẹ̀ fún mi gbogbo mo tẹ̀ nídìí ẹ̀ tó máa fún mi ní evidence kì í pé kéèyàn sẹ́ni 50,000 kẹ́ ní evidence àbí 250 gan ìṣá ẹ̀bùn ẹ̀ tó bá gba mílíọ̀nù lọ́wọ́ ẹ̀ káwọ́ bóyá máa treat it I work with evidence kì í ṣe hearsay I don't do hearsay I don't do hearsay mo ti kọjá gbogbo stage yẹn no I don't do hearsay love everybody and take care of yourself love you everybody Ajimobi is finally dead èmi ò mọ̀ o tí n bá ti Ajimobi ti kú tipẹ́tipẹ́ àní wọ́n ti switch machine ẹ̀ up tipẹ́tipẹ́ àní wọ́n ń tà láti gádà gbogbo documents àwọn mọ́tò ìjọba wọ́n ń tà láti kó ńlẹ̀ God of Celestia is dealing with Genesis èyí táyà sọ pé you will bring that ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ ní òpùrọ́ ní oníwàhálà ní alágbèrè ní panṣágà ní gbogbo ẹ̀ṣẹ̀ ní bíbélì láṣẹ ẹ̀ dàbí ọlọ́run ló ń fi àgẹ̀ Genesis a kàn lò yín as a voice ni torí Genesis ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣeré nínú ìjọ mímọ́ àwọn ìjọ mímọ́ headquarter ló wá yẹ kẹ́ ẹ wá direct ẹ̀sẹ̀ kẹ́ competition SMC with Arewa but Abike can still get Igboho number from Muniru ex-boyfriend of Lizzy Anjorin SMC ẹsẹ̀ tó ń jẹ́ SMC with Arewa wàlẹ́ ẹ̀ pọ̀ o wàlẹ́ ẹ̀ fẹ́ pọ̀ o tata hello tata àní iye máa dárúkọ ọmọ yẹn mọ́ ẹ fi wọ́n lẹ́gàrí àwọn nǹkan wà wájú yín if Abike get Sunday SMC with Arewa ta ló wà lábẹ́ kínní yẹn anyway bèbí yẹn náà làásàsì àdúrà ẹ wo ilé ayé ò le ẹ jẹ́ kí ìjọ mímọ́ ló yẹ ká ẹ máa pariwo ó yẹ kí wọ́n yọ Genesis kọ́kọ́ pẹ́pẹ́ mo dẹ̀ ti sọ fún jọ́ tó kọ́kọ́ gbàdúrà mo ló máa kú nsẹ́lẹ̀ yẹ kó mo sọ fún yín ó máa kú nsẹ́lẹ̀ ọ̀rọ̀ prophecy 3 years or 4 years ago mo sọ fún yín yọ ó máa kú nsẹ́lẹ̀ because gbogbo tó ń ṣe pátápátá is out of doctrine of Celestia ètò mọ̀ fò kiri nínú church yẹn wọ́n ń ṣe bẹ́ẹ̀ nsẹ́lẹ̀ ó dà. Face TV was Swoby.